a ti wà nírọ̀lẹ́ àti dé gbàgede ojú ti pé ẹsẹ̀ pèlé nírọ̀lẹ́ ibi tí Ayélabọ́lá tó ti máa ṣeré fún wa kékeré ní ìtẹ́rí láàárọ̀ eré tìrọ̀lẹ́ yìí agbẹnu tán ìrọ̀lẹ́ la wà yìí o. àwọn èèyàn ló ti wà níkàlẹ̀ yìí tán retí Ayélabọ́lá onídìí òrébété bẹ̀bẹ̀ ṣọkọ àwọn ọ̀ṣàrà Ayélabọ́lá ló yọ yìí o tó ń forí balẹ̀ fún ọlọ́pàá kí pẹpẹ wá tẹ́ eré wá bẹ̀rẹ̀ Ayélabọ́lá ló ti ń forí balẹ̀ lójú agbo fáwọn ìyá àgbà ọ̀jẹ̀ fún gbogbo àwọn tó wá kí gbogbo àwọn tó wá bá ṣàṣeyẹ ìgbọ̀n ló ń kí. bẹ́ẹ̀ ni gbogbo wọn ń sà Ayélabọ́lá o wọ́n ní àlọ́bọ̀ àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu àtẹ̀bọ̀ lẹ́sẹ̀ ń tẹ̀nà Ayélabọ́lá ẹni bá lé o má bọ̀ lọ ní délé bá onítọ̀hún bó bá gbé polé náà á sunlé bó bá pọn mítà á dígbèsè bó bá lọ síbi tó fọṣẹ́ á tọmọ ọlọ́mọ pa bẹ́ẹ̀ ni. Ayélabọ́lá ló ń jó yìí kíní kan ni wọ́n ti dẹ níbò yìí a máa wo ara tí Ayélabọ́lá fẹ́ fi dá lẹ́nu. Ayélabọ́lá ló ti dé di aṣọ yìí ẹ wo bó ṣe gbé aṣọ àkọ́kọ́ yìí ó sọ máa gbé ni ó gbó lókìtì ó fi gbé aṣọ yìí ẹ̀fà Ayélabọ́lá láyé o. Ayélabọ́lá ló ti ń yíṣọ yìí ẹgbẹ́ bá ṣe ń kọrin fún àwọn orin ìkìlọ̀ ìhòòhò ló wà má jẹ́ kóbìnrin mọ̀ ẹ́. alábẹ́ ni Ayélabọ́lá tuntun yí báyìí ṣe rí bó ṣe lọ Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aṣọ mìíràn tún ti ń nà fún Ayélabọ́lá yìí.
aṣọ míì ní Ayélabọ́lá tún gbé sórí yìí mọ́ èyí tó wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ó di méjì ẹ jẹ́ ká wo àrà tó máa fi dá o. Aṣọ méjèèjì ní Ayélabọ́lá òun ló ń yí báyìí. Ayélabọ́lá káàbọ̀ káàbọ̀. Ayélabọ́lá ti yọ ọ̀kan sílẹ̀ nínú aṣọ yìí kejì ló wà lórí ẹ̀ báyìí. ẹni tí wọ́n ta nǹkan kan ló wà ń bẹ̀ ṣe ti rí àtẹ̀gùn ládà ni wọ́n fẹ́ níbò aṣọ wà lórí ẹ̀ wọ́n láti rí yìí. Ayélabọ́lá ti dé di àtẹ̀ká yìí. Ayélabọ́lá ló ti ń gun ládà lọ báyìí. ẹ jẹ́ ká wo àrà tó fẹ́ dá lókè o ló ń gùn lọ yìí. orí ládà ní Ayélabọ́lá wà yìí o àrà ọ̀tọ̀ ni eré eléyìí tí ẹ̀ ń wò tí Ayélabọ́lá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjú Ọ̀tà la wà níbi tí ọdún eégún tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. àti eégún tó ṣeré lórí okùn níjú yìí bẹ́ẹ̀ ni àti rí tó ṣeré lórí tábìlì àrùn tó yíṣọ nílẹ̀ lóníranran. àrà míì ni Ayélabọ́lá tún gbédé lénìí. orí ládà ló wà tó ti ń yí aṣọ yìí aṣọ míì ló gbé sórí báyìí. sáré pé èyí tó gbé gòkè ó ti sọ́lẹ̀ ó ti gbé míì sórí. àrà ọ̀tọ̀ ni eré tí Ayélabọ́lá ń ṣe lénìí.
Ayélabọ́lá ló ti ń ti aṣọ orí ẹ̀ yìí nǹkan kan ti ń bọ̀. Ayélabọ́lá di alábala lórí ládà tó gùn yìí lẹ́yìn tó yíṣọ lóríṣiríṣi. Ayélabọ́lá ó kú ewu o, ewu náà kì í pa àwòdì, àwòdì ó kú ewu. Ẹ gbà lẹ́nu mi ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀ àti ìyàwó àtọmọlé Ayélabọ́lá. Ayélabọ́lá ti bọ́lẹ̀ lẹ́yìn tó di alábala. Òun ni ẹ̀rí tí wọ́n náwó fún yìí fún iṣẹ́ takuntakun tó ṣe tó gun orí ládà lórí ṣọ lẹ́yìn tó yíṣọ ńlẹ̀ lóníranran. Gbogbo àwọn ọmọ Ayélabọ́lá àti àwọn ìyàwó ilé Ayélabọ́lá gbogbo wọn nínú wọn dùn náà fò fáyọ̀ nígbà tí Ayélabọ́lá di alábala. Lẹ́yìn tí Ayélabọ́lá di alábala tó wọlé jagunjagun rèé. Jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀, ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. Jagunjagun ni méjì o. Jagunjagun mi ilẹ̀ tún wò yìí. Jagunjagun oníranran ló jáde níbi eré Ayélabọ́lá lẹ́nu. Ṣẹ́rí pé àwọn jagunjagun yìí wọ́n ti tó bíi mẹ́rin báyìí. Yìí mọ̀ ń ṣeré.
fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ wa Lucas Films and Record International àgbàṣà ní ìlú àgbáyé káfàtà gbogbo àwọn iṣẹ́ fọ́nrán ìbílẹ̀ báyìí ó wà lórí YouTube channel wa ẹ máa lọ wò ó ẹ ṣáà click sórí ẹ̀kẹ́ máa ríran wò Lucas TVC àkùtẹ́ ẹ̀ tọ́ bọ̀ bẹ́ẹ̀ tí mo àpò náà nígbẹ́ ẹ ṣeun. Ẹkùn ni a tún wò lókè yìí. Idán obìnrin arẹwà òun ni Ayélabọ́lá tún dà báyìí. Oníranran ni idán tí Ayélabọ́lá pa lọ́jọ́ tèmi. Idán mi ilẹ̀ tún wò yìí. Idán ilé ìgbẹ́mi tán ṣẹ́rí tó wà lábẹ́ ẹkùn tó wà lókè lẹ́ẹ̀kan ló ti bọ́lẹ̀ yìí. Ẹkùn lẹ́tún wò lórí igi yìí. Ìjọpọ̀ níbi eré Ayélabọ́lá lénìí. Àrọ̀nì lẹ́ ń wò yìí, àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan, kí ló dà lénìí, àrọ̀nì ló dà lénìí.
lára àwọn ẹkùn tó wà lórí òkè lẹ́ẹ̀kan lẹ́rí tó tún bọ́lẹ̀ yìí àrọ̀ní sì wá ń ta o. ìdán mi ilẹ̀ tí ń wò yìí. alágẹmọ abìjọ wìnì agẹmọ ló jáde yìí ìmọ̀pá agẹmọ yìí àwọn máa dára kò lè jẹ́ kan ṣé mo sọ fún yín alágẹmọ mi ilẹ̀ tún wò yìí. ẹ rí i pé ìlú yẹn ti change ó ti yàtọ̀ ó ti di dìngbò wọ́n ṣe máa ń lù fún àwọn agẹmọ yìí tán máa kásẹ̀ jó ṣe rí ìjó lẹ̀ ń wò tí àwọn agẹmọ yìí ń jó yìí. àràlẹ́rì tí àwọn agẹmọ yìí ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí bó ṣe ń lọ ẹ rí bó ṣe ń lọ. ìgbọ́n mi ilẹ̀ tún wọ̀ yìí sójà sójà eléyìí ti pẹ́ ń báràkì o. ó di là ó bọ́là ìbọn lẹ̀ ń gbọ́ yìí ẹ ti mọ̀ pé sójà ní débì kan kọ́ máa yìnbọn gbòdògbòdò la pé. oníṣàngó ló jáde yìí olùkóso Arẹ̀kújayé
arakata yẹ́rì yẹ́rì. lẹ́ẹ̀kan sí i fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lotus Films and Record International Agbáṣàníyà àgbáyé. Gbogbo àwọn fọ́nrán fídíò báyìí ó sì wà lórí CD lóríṣiríṣi. Bákan náà ó wà lórí YouTube channel wa Lotus TVC. Ẹ máa bá wa share kẹ́ ẹ like ẹ. Gbogbo òbí tẹ́ ẹ bá ti fẹ́ ẹ ṣá tẹ̀ sójú ẹ̀ kẹ́ ẹ ríran wò. Àwa fẹ́ máa fi yìí ṣe lọ lórúkọ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ wa. Ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Ìpàdé tún dinú fọ́nrán míì. Ẹ ṣé púpọ̀.